bó ṣe pàdé ó gbọ́ mi ọ̀ǹtí tí àwọn ará Nàìjíríà tó bá pìyẹ́ pé Tóyìn lórí wọ́ bíbọ́lẹ̀ ṣé ìwọ tó yẹ pé lọ́jọ́ tó bímọ tá à ń bẹ̀ ya yọ ọmọ ìwọ ń wíṣọ ọmọ ẹlòmíì pé o lè wait kó gbọ́ pé ó kú tọmọtọmọ gbogbo yín dẹ̀ ń wò ó èmi tí mo parí ṣe mọ tó ṣe fún mi ẹ mọ̀ tẹ́ bá mọ̀ nǹkan tí Tóyìn ṣe fún mi ẹ mọ̀ pé èèyàn burú ìwọ èmi àtẹ́ndà pọlọ má fọwọ́ sì ṣan ẹlẹ́nu ẹnu ẹ tó dàbí napi onítọ̀ yẹn mo rò pọ́n dì ẹ́ èmi àtẹ́ndà apology letter fún wọ ládùrúkà tó ṣe fún mi ó mọ̀ pé ìka máa ń kàyàn ó dẹ̀ sì ń ṣèkà yẹn lọ up till now àbí ó sì ń ṣe ìka yẹn lọ wá rẹ̀ pé màá dákẹ́ mi ò lè dákẹ́ fún ẹ o eegun àti Yorùbá lèmi mi ò lè dákẹ́ fún ẹ èmi ọmọ akin fúnra mi tó o bá ṣe ń gbé bọ̀ máa máa pàdé ẹ̀ gbogbo Èkó ò ní sùn lórí ọ̀rọ̀ yìí gbogbo Nàìjíríà ò ní sùn until tó bá change control your followers control them and tell them to leave my premises or else ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹ ṣó ń gbọ́ mi indomie tán fi kerosene ṣe ni ò ní jẹ́ tán ò tó bẹ́ẹ̀ ó gbọ́ mi kan tí mo sọ fún ẹ onírọ́ ọmọ kékeré ìwọ tó ẹ pé ngbà tó ń ṣe tiẹ̀ fún mi ò mọ̀ gbà ngbà tó ń ṣe tó ń pè mí ó pè mí lẹ́lẹ́dẹ̀ ó lé mi ẹlẹ́dẹ̀ ó lé mi ọmọ kìíní kan èmi ọmọ kìíní kan èmi ńlá rẹ torọ́ ta tèmi ò nílé ọ̀tá tèmi ò ní mọ́tò àwọn èèyàn rí ẹ̀ngbà tó ń bú mi tó ń pè mí lẹ́lẹ́dẹ̀ tó ń pè mí lọ́mọ ọ̀ràn kíran pàtí máa dé lóhùn ó fẹ́ kú ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé orí ìtàn tó kù bá ìtàn tá a fẹ́ lọ bá báyìí ìtàn yẹn bad yìí rò pé wọ́n gan ti gbọ́ tàn yẹn rí until tó bá jáwé gbéjẹ́ ló máa rí ọkàn balẹ̀ tó bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe Tóyìn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kí ni mò ń gbọ́ náà mo tender apology fáwọn fans mi ẹ̀yin bloggers ẹ lọ gbé ẹni èmi tender apology fún Tóyìn tó jẹ́ pé onírọ́ burúkú ni ẹ́ gbogbo fídíò wèrè tó ń gbé kiri ọ̀dẹ̀ èèyàn gan mọ̀ pé ó ṣe kú kẹ́ ọ̀pù ni lẹ́nu àná ẹ sáré gbé kámẹ́rà ẹ sáré lọ yà orí pé ìbò yẹn náà ń wo báyìí ẹ ti rí mága onírọ́ ni ilé alágbó ọmọ ló bímọ sí mo sọ mo tún sọ ọgbọ́n àwọn tí mo sọ until tó bá dẹ́kun ìbàjẹ́ lórí ọ̀rọ̀ mi Tóyìn until then ló máa nísinmi tó bá dẹ́kun ìbàjẹ́ lórí ọ̀rọ̀ èmi Alákànkẹ́ ò ní ìsinmi ò ní nísinmi sórí àwọn followers ẹ̀yẹn keep tagging me ẹ máa wá kẹ́mẹ́ àwọn náà máa tiẹ̀ sínú ibi tí ò fẹ́ lọ ọgbọ́n tí mo sọ ẹ wojú mi dáadáa èmi ò ń ṣe àwọn tẹ máa dún màwúrú mọ́ tó máa sásẹ́ bẹ́ẹ̀ tíà mi ò ṣàbòsí anybody so mo lè dúró sórí òótọ́ kí n fight for right mi èmi lẹ́yìn lẹ́ ń dún màwúrú mọ́ ó ní nísìnyí ó ní rọ́ ni ẹ́. tó ẹ̀yin èèyàn wẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó tún sọ nínú fídíò yìí nípa Tóyìn Abraham yìí tí gbogbo wa mọ̀ sí ìyá èrè kí ni èrò wípé ó tún ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí tó tún fàjà báyìí o. ṣé orí ìtàn tó kàn ń lẹ̀ báyìí nìtàn mọ́mí àti bàbá